wọ́n gbowó fún ọ pé o gbé fún ọ̀rẹ́ rẹ o gbé owó olówó náà o ní o gbalé ẹjọ́ lọ bẹ̀rù Ọlọ́run. má máa fi ẹ ṣe yẹ títí ọ̀sẹ̀ méjì ń fẹ́ fi ṣe ẹ ṣe yẹ. ọ̀rẹ́ mi lóògùn náà má sì fọ́ lẹ́yìn. ẹ Bobby. bàdà àìpẹ́ kòtò ọ̀tá jẹ́ wọ́n dìde ànábì Muhammad jọ sí ọ̀rọ̀ awẹ́bẹ̀ sí lédùmarè ọba fún wọn ni. wọ́n kan Jésù mọ́gi àgbélébùú lọ́jọ́ sí ọ̀rọ̀ awẹ́bẹ̀ sí lédùmarè ọba fún wọn ni. gbogbo ohun tó sọ wà ló bá rí. fún gbogbo ẹ̀dá tó ń dijú mọ́rí fi yín já iṣẹ́ rẹ̀. béèyàn ọ̀bà rí iṣẹ́ ẹran já máa ń kọ́ ọbẹ̀ ata tó ń bẹ lára iṣẹ́ ẹran a sì bá aṣọ àlà tó ń bẹ lọ́rùn jẹ́. abẹ́rẹ́ nǹkan. báyìí ẹ dá mi lóògùn náà má sì fọ́ lẹ́yìn. ẹ jẹ́ bá ní sísì dáadáa. àìpẹ́ kòtò ọ̀tá jẹ́. mo gbéyàwó lẹ́yìn gbọ́mọ tuntun sí ọ̀rọ̀ awẹ́bẹ̀ sí lédùmarè ọba fún wọn ni. wọ́n kan Jésù mọ́gi àgbélébùú lọ́jọ́ sí ọ̀rọ̀ awẹ́bẹ̀ sí lédùmarè ọba fún wọn ni. ìkìlọ̀ mi rèé fún gbogbo ẹ̀dá tó ń dijú mọ́rí fi yíjà iṣẹ́ ẹran. béèyàn ọ̀bà rí iṣẹ́ ẹran já máa ń kọ́ ọbẹ̀ ata tó ń bẹ lára iṣẹ́ ẹran a sì bá aṣọ àlà tó ń bẹ lọ́rùn jẹ́. orí ẹ ti bàjẹ́. mo rò bóyá gbogbo ìwé yìí ò máa ń mọ̀ kó báyìí wí. ó ní a kì í gbẹ́ kòtò ọ̀tá jìn ṣùgbọ́n wọ́n gbẹ́ tọ̀dọ̀ ẹ ó jìn ju kan gbẹ́ bọ́ọ̀ lọ ó ti gbẹ́ jìn òòrò nírò pé kòtò yìí má jẹ́ ń gbẹ́ jì o kó má lọ jára alé ẹ ló máa kó sí o kó o má lọ ṣe ra ẹ o oná dìtẹ̀ mọ́ Jésù lọ́jọ́ sí ó ra àwọn dìtẹ̀ má nà bí ó ra wọ́ ẹ̀bẹ̀ sí kinní kan fún wọn ni ṣó mọ̀ pé ó ń dìtẹ̀ mọ́ Àgbàlá báyìí ẹni tó gbé ẹ lẹ́yìn ẹni tó fún ẹ lò mo máa fi ẹ pa títí 2 weeks ni máa fi ẹ pa Ọlọ́run bá ń gbọ́ máa tún dákẹ́ fún ẹ díẹ̀ bá ti fi ẹ pa tán bá tún yá máa tún bẹ̀rẹ̀ fún ẹ orí ẹ tí ò reset yẹn ibo reset by fire by force gbogbo owó tòwótò tó wí ń bí ìwọ ló ń bá wí ìwọ mi tí mo ṣe ń bọ̀ lọ́dọ̀ ẹ dáadáa o mo fẹ́ kọ́kọ́ yà lọ sọ́dọ̀ dádì mi kan mo fẹ́ yí ojúlé sójúlé ẹjọ́ mo gbéyàwó lẹ́yìn o mo gbọ́mọ tuntun ìjọ ọmọ òun jó ìjọ ọmọ òun jó kò sí ìjó kò sí ìjó ẹlẹ́yà lẹ́sẹ̀ mi ìjọ ọmọ òun jó mo gbéyàwó lẹ́yìn mo gbéyàwó lẹ́yìn o màmá sọ fún yín ní WhatsApp mo ṣe wedding lẹ́yìn ẹ rí pópẹ́ mi kí n tó wá ta mo ṣe wedding lẹ́yìn mo serious o Prince ẹ kúrò lè sá oh my God tó tọ́ mo mà ṣeré o ìwọ tó mú kòtò ọ̀tá tó mú tó gbẹ́ jìn tó tiẹ̀ rò wípé ẹni tí mò ń ṣe kínní yìí fún yìí ṣó tiẹ̀ ti bọ́ mi rí ṣó tiẹ̀ ti ṣàánú mi rí ṣé nígbà tó gbẹ́ngbẹ́ ṣó fún ẹ lómi rí ó máa rò ó gbẹ́ nígbẹ́ wípé bó bá lè kú kó kú bó bá lè ya kó ya ẹ jọ̀ọ́ máa fún mi ní 1 second o 1 second bó bá lè fọ́ kó fọ́ kòtò yẹn ó gbẹ́ nígbẹ́ ìgbẹ́ pé you don't care ẹni bá máa kú kó kú ẹni bá fẹ́ lo ẹ̀wọ̀n kó lo ẹ̀wọ̀n nǹkan tó ṣe nìyẹn bíyàwó ẹ bá fẹ́ wà láàyè kó wà láàyè ló burúkú ó rí pé mo gbé àfà síbẹ̀ fún ẹ lẹ́nìí wọ́n ló gbé sọ̀bọ̀bọ̀ sá lọ lóṣì ó gbé kùlùmbọ̀ IBK ó gbé sá lọ. fàánù ẹ jẹ́ ń pè é. báyìí ẹ dá mi lóògùn náà a sì fọ́ lẹ́yìn. ó fẹ́ fọ́ eléyìí ò lè rí fọ́. àìgbẹ́ kòtò ọ̀tá jìn. ìwọ ló ń bá wí dìde ànábì Muhammad jọ sí ọ̀rọ̀ awẹ́bẹ̀ sí lédùmarè ọba fún wọn ni. wọ́n kan Jésù mọ́gi àgbélébùú lọ́jọ́ sí ọ̀rọ̀ awẹ́bẹ̀ sí lédùmarè ọba fún wọn ni.
ìkìlọ̀ mi rèé fún gbogbo ẹ̀dá tó ń dijú mọ́rí fi eyín já iṣan ẹran béèyàn bá rí iṣan ẹran já máa ń kọ́ ọbẹ̀ ata tó ń bẹ lára iṣan ẹran a sì bá aṣọ àlà tó ń bẹ lọ́rùn jẹ́ bádìí adá mi lóògùn nù máa sì fọ́ lẹ́yìn bádà àìpẹ́ kòtò ọ̀tá jìn wọ́n dìtẹ̀ ànábì Muhammad jọ́sí ó ra owó ẹ̀bẹ̀ sí Lédùmarè ọba fún wọn ni wọ́n kan Jésù mọ́gi àgbélébù lọ́jọ́sí ó ra owó ẹ̀bẹ̀ sí Lédùmarè ọba fún wọn ni ìkìlọ̀ mi rèé fún gbogbo ẹ̀dá tó ń dijú mọ́rí fi eyín já iṣan ẹran béèyàn bá rí iṣan ẹran já máa ń kọ́ ọbẹ̀ ata tó ń bẹ lára iṣan ẹran a sì bá aṣọ àlà tó ń bẹ lọ́rùn jẹ́ bádìí adá mi lóògùn nù máa sì fọ́ lẹ́yìn bádà àìpẹ́ kòtò ọ̀tá jìn wọ́n dìtẹ̀ ànábì Muhammad jọ́sí ó ra owó ẹ̀bẹ̀ sí Lédùmarè ọba fún wọn ni wọ́n kan Jésù mọ́gi àgbélébù lọ́jọ́sí ó ra owó ẹ̀bẹ̀ sí Lédùmarè ọba fún wọn ni ìkìlọ̀ mi rèé fún gbogbo ẹ̀dá tó ń dijú mọ́rí fi eyín já iṣan ẹran. ṣé o mọ̀ pé ìwọ gangan náà ó gbẹ́nu sọ́hùn. Mo ti ṣe tán I don finish now ó kèmí àti ẹ báyìí. ṣé o mọ̀ pé ìwọ gangan ló ń dijú mọ́rí ló fi ń já iṣan ẹran báyìí. tó o bá wá rí iṣan ẹran yẹn já ẹni tẹ́ ẹ fẹ́ kó ṣẹ̀wọ̀n lọ́ranyàn ẹni tẹ́ ẹ fẹ́ kó kú lọ́ranyàn ẹni tẹ́ ẹ fẹ́ kó ṣẹ̀sín bọ́lọ́run bá wá yí dà tó bá sọ ọ́ lé yín lórí ṣé ẹ rí i pé ẹ̀yin gangan ní gbogbo epo ara yín gbogbo epo inú iṣan ẹran ló bá baṣọ àlà yín jẹ́ Muyideen ìyàwó rẹ̀ Muyideen ẹkún yọyín Muyideen underscore ẹkún yọyín orúkọ òfò nígbà tó o bá rí ṣe gbogbo ògbìmọ̀ ẹ gbogbo kúrúkúrú kéré wá ẹ nígbà tọ́lọ́run ò bá fún ẹ ṣe jọ o níbo lẹ fẹ́ fojú sí gbogbo kòtò tẹ́ ń gbẹ́ yìí ó ń gbẹ́ jin Muyideen òòrùn ọjọ́ kan tágbàlá wà ń bẹ fún ẹ o òòrùn Muyideen ò lè sọ̀bọ̀bọ̀ kẹ̀ wọ́n ń ka gbogbo èèyàn tó máa sọ̀bọ̀bọ̀ wá kan Muyideen ò lè sọ̀bọ̀bọ̀ láyé ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lórí gbogbo ohun tá a bá ń ṣe. ṣé wọ Muyideen tún sọ ṣé ò wọ níbẹ̀rù Ọlọ́run ṣá ó yá. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lórí gbogbo ohun tá a bá ń ṣe. ìbẹ̀rù Ọlọ́run ó ṣàgbà ohun gbogbo. ìwà àfitọ́ dúdú sínú tún funfun jáde. ṣó rọrọ tó sọ yìí sweet my body. Muyideen I don't know bóyá wọn ó kàn máa ń wá sí ẹlẹ́nu tó ṣe máa ń sọ ni ṣó ráwọn nǹkan tó ń sọ yìí e dey hit you for your sọ̀bọ̀bọ̀ ìwọ gangan ló ń bá wí ó ní ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tẹ̀dá bá ń ṣe jọ ṣe wọ́n níbẹ̀rù Ọlọ́run ṣó o níbẹ̀rù Ọlọ́run ṣó o láàánú ọmọlàkejì ẹ ìwọ tán mú mọ́ra tán ti fi owó tún ẹ nígbà tó wà lọ́dún àgbàlá nígbà tó ń bá jẹ tó ń bá mu tó dẹ̀ ń jẹ lẹ́sẹ̀ tó dẹ̀ ń gba nǹkan lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀ tán gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ tó dẹ̀ execute ẹ̀ fún wọn mo ti sọ mo ní túùsì nìyẹn iṣẹ́ ohun èlò nìyẹn tó sọ bọ̀bọ̀ fún wọn jọ̀ṣọ́ oníbẹ̀rù Ọlọ́run ṣé bẹ̀rù Ọlọ́run wà lọ́kàn ẹ̀ ṣá kò sí òní oníká máa rántí ìbẹ̀rù Ọlọ́run ní gbogbo ohun tá a bá ń ṣe Muyideen jẹ́ ń bẹ́ẹ̀ dà pàrọ̀ yá. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lórí gbogbo ohun tá a bá ń ṣe. ìbẹ̀rù Ọlọ́run ó
ó ṣàgbà ohun gbogbo. ìwọ àfitọ́ dúdú sínú tu funfun jáde. dúró ń bẹ̀. ìwọ àfitọ́ funfun àfi ẹ̀yìntọ́ dúdú sínú tu funfun jáde. ìwọ tó wà lọ́dọ̀ ọ̀yàn fún odindi ọdún kan. Sister Merida mo ti rí wọn lẹ́ẹ̀kan. ó wà lọ́dún èèyàn fún odindi ọdún kan. Muyideen ó dẹ̀ fi ẹ̀jẹ̀ sínú ó mú dúdú ó fi sínú ó dẹ̀ funfun jáde. ó ń tún funfun jáde ó dẹ̀ ṣe yìnyínyìnyín. bàbá mi o àgbà pásọ àgbàlá ọpẹ́lọpẹ́ bàbá mi. láì mọ̀ ọmọ burúkú ni ẹ́. láì mọ̀ pé oró ẹ̀ka lẹ́wọ̀n àwọn ọmọdé bí sí. láì mọ̀ pé oró wọ́n fún láì kalẹ̀ ejò ẹkún ìpayín keke àkéèké òun ló wà nínú ẹ̀. odindi ọdún kan ló fi wà lọ́gbà àgbàlá o. ọdún kan ó lé lọ́dún kan gan I think April ló débẹ̀ ló fi wà lọ́dún àgbàlá. wo nǹkan tó o ṣe láàrin ọdún kan yẹn. ẹni tó ti wà pẹ̀lú ẹ̀ for good 5-10 years gan wọn ò ṣe ohun tán ṣe. ó yẹ kó o wọ Guinness Book of Record. ó yẹ kó o lọ gbà lọ́wọ́ Linda àbí gílíńjẹ Linda. ó yẹ kó o lọ gbà lọ́wọ́ tàbí kó o ní káwọn Guinness kan wá. tó o bá rí ẹni tó fún ní aláìmoore tó bá gbapò àkọ́kọ́ mú ẹ lọ́wọ́ Ọlọ́run bá ń gbọ́ máa gbé ẹ ṣépè ni. ó yẹ kó o kú síbẹ̀ kó o jàpá síbẹ̀ ní pé ọkàn má gbòye ẹ̀fẹ́ lòmíì. ìwọ ló yẹ kó o gba aláìmoore Guinness Book of Record number 1. ìwọ ló yẹ kó o gbà. Ọlọ́run ọba ń gbọ́. ìwọ ní kéèyàn máa tu itọ́ funfun síta kó máa fi kinní kan sínú. gbogbo nǹkan tó sọ yìí ìwọ ló ń ṣe. àgbàlá ò mọ̀ pé jò ní ẹ́ paramọ́lẹ̀ àkékè òun ní ẹ́ snake under the green grass. kò mọ̀ pé ikú ń bọ́ mọ́rin ọmọ òfura ní ẹlẹ́gbẹ̀ẹ́ òun. wọ́n dára díẹ̀ ló búṣọ́. ó dára díẹ̀. wọ́n mú ẹ káàkiri wọ́n ń ṣe akáṣọ ẹ̀ fún ẹ. aṣọ ẹ̀ ṣé ò fi bú lẹ́yìn. olóṣèré ẹ ẹlòmíì wá nínú kókò tí ẹ̀kọ́ máa fún èmi náà ṣùgbọ́n máa yìí ṣú ẹ ní love. ó gbọ́rin tí Chinwe àkíníjẹ́ Chinwo àbí kí ló ń kọ ọmọ yìí. Jesus you love me too much oh, too much oh, too much oh, XX love oh. Your love is kind. olóbùkún rẹ̀ ìfẹ́ àgbàlá kind sí ẹ. ìfẹ́ àgbàlá mú yes ṣùgbọ́n tọ̀dọ̀ ẹ ó mú yes ó tún wá mú no yẹn pọ̀ jù. ó wá fi yes alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ àti láàwí olóbùkún. ìwọ sọ pé kéèyàn kan máa tutọ́ funfun síta kó fi ẹ̀jẹ̀ sínú kóyàn máa rántí. Muyideen wọ́n gọ́gọ́ ló ń bára ẹ sọ̀rọ̀. Ọlọ́run bá ń gbọ́ òun bá ara ẹ sọ̀rọ̀. ara ẹ fídíò ẹ náà ni màmá wa gbé wá màmá analyse fún ẹ. ara ẹ ló ń bá sọ̀rọ̀. Mercy Chinwo yá. ara ẹ nítorí pé ò rò pé ẹni tí mo fẹ́ ṣèkà fún yìí ṣó deserve ẹ̀. bó bá tiẹ̀ náwó mi òkè ó wá rówó títí lára owó mi ó rí 1 million lára ẹ̀. ó ti jẹ́jú nǹkan yẹn lọ lára ẹ̀. ó ti rí jù bẹ́ẹ̀ lọ lára àgbàlá. òkè ó wá náwó ẹ̀ títí ó jẹ́ mọ́lẹ̀ ó jẹ́ 2 million naira lára ẹ̀. àtọjọ́ tó ti débẹ̀ ọjọ́ wo ló ti jáde tó fa báàgì provision wálé pé dádì ẹ gbà ó mo dúpẹ́ oore o. ìjọ́ wo ló ti lọ tó ní dádì èmi náà ọ̀rìn tí òkété bá dàgbọ́ ọmú ẹ̀ ló máa ń mu olórí burúkú tí ọmú tiẹ̀ ti di paramọ́lẹ̀
olóòbùkún lọmú ẹ ọmú ẹ ti kan ọmú kíkan ló gbé sáyà ọmú òṣì òun ló gbé sáyà ọmú kíkan ọmú tó korò ló fún àgbàlá mu ló buṣọ wọ́n ní bòkété bá dàgbà á máa mọ mú ọmọ ẹ̀ èèyàn á jẹ wọn ọmọ ẹ̀ kò dìgbà tó bá jẹ́ pé téèyàn gangan ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ ibi tó o bá ṣe sí wà jẹ́ ń bẹ̀ bolóbùkù títí ẹ ọmú wèrè ló gbé ọmú màálù gan bẹ́tà ṣòro ọmú pẹ́pẹ́yẹ ó bẹ́tà àti ẹ̀yìn ọmú kọ́mú ló gbé sáyà olóòbùṣán ọmú òṣì ló fàgbàlá mu ọmú burúkú òun ló fàgbàlá mu ọlọ́run ló ná mú wèrè tó gbé sáyé ò ní pa ìlú kówókówó ló ń lù fún ìlú kówó ọmú yóò yìnbó yìí. Ẹ̀yin tún ti dé lálẹ́ yìí o. Ọlọ́mọ ẹ̀ka ìṣe mi létí. Èwo lọ́mọ yọ ìbò yìí. Ọmọ tó lọ mí. Ọmú tí wèrè náà ṣàgbàlá kò lómi o. Ó ti gbẹ bí oko aṣálẹ̀. Ọmú òfò ló gbé lọ. Àwọn àfáà òbíyàwó náà máa mú bẹ̀ ni ọmú tó ti kan ó ti sáwà olóbùṣán olóbùkú ó ti kàpùtù ó ti bàjẹ́ kàpùtù ó ti bàjẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ bí. wọ́n gbọ́ záwá ọmú ẹ̀ ó záwá ọmú ẹ̀ ti sáwà ó ti dàṣànà. olóòbùkú àgbàlá ò lè jẹun wọ̀nyí oúnjẹ òṣì ló fẹ́ gbé fọ́ta ẹ̀jẹ̀ toró ló ń jẹ gidi lọ́wọ́ ipò tó wà ń mú ẹ̀ lọ bèrè lọ́wọ́ ẹ̀ ní kàn pé gbogbo yín tẹ́ ẹ jọ tẹ̀ǹtẹ̀lé kiri tí gbogbo yín pátápátá àwọn tó máa ṣèjẹ̀rú èèyàn bí ẹ náà máa wà ń bẹ̀ tí wọ́n lè má tó tiẹ̀ ni ó lè má tó tiẹ̀ ní kó pé gbogbo yín jọ pátápátá ẹ mọ̀ pé ní alẹ́ ọmọ tó ti gbẹ o ẹ mọ̀ bó tálábóyún tí èèyàn bá fọmọ lọ́yàn tán after like 2-3 years let's say 3-4 years ọmú yẹn á ti gbẹ ọmú ẹ̀ ti gbẹ olóbùkú rẹ̀ ní kí àgbàlá pé gbogbo yín ẹ mọ̀ pé nígbà tá a ṣì kéré àwọn àfàwọn tí ò bá ṣe kí àwọn ọmọ get inside ọmọ tó ti gbẹ bí ilẹ̀ Galilee. wọ́n lẹ́lẹ́lẹ́ ọmú wèrè òmù yẹ́sì o náà ló mú. nígbà tá a ṣì kéré ṣé mọ̀ pé wọ́n máa ń to tá a bá ń ṣeré àwọn ọmọ get inside ò lè mọ ohun tí mo fẹ́ sọ yìí tó àwọn wo ló ṣe wéré tá máa ráǹdì tá máa jókòó èèyàn kan máa onírèrè o ṣàwòròdè dé ọ̀ṣun mi ẹni ìpàkọ́ rẹ ródóróńdó ìyá rẹ dọ̀bọ̀ ògèlèǹtè gélèǹtè kíní kan mo ti gbàgbé orin yẹn tó máa fi kíní sí ẹ̀yìn èèyàn táwọn àníkẹ́ ẹni tó wà láàrin yẹn ó yá kó lọ wá ẹ̀yìn ẹni tó wà. Àwọn eré kéékèèké rí alalẹ́ tá a máa ń ṣe ọlọ́ta máa ra àwọn eré àwọn ọmọ get inside ò lè náà wọ́n máa miss stadium ọ̀ṣun ẹ̀kalẹ́ sà wọ́n á bọ́sẹ̀ di ẹ̀kalẹ́ àwọn ọmọ get inside máa miss aṣálẹ̀ ọmú ni ọmú bí ọmú HIV ọlọ́mú mu mése ọmú wèrè tí mu mése. ní kágbàlá eré òṣùpá ẹ̀ṣẹ́ màámi ní kágbàlá pé gbogbo yín pátápátá ẹ̀yin tẹ̀ǹtẹ̀lé lẹ́yìn kóun wá wà láàrin yín ẹ̀yin ẹ jókòó yíká
ẹ jẹ́ kó jẹ́ bí eré òṣùpá kẹ́ wá ní kó máa sọ ọ̀tàn ìgbésí ayé ẹ̀ èèyàn kó níbẹ̀rù Ọlọ́run tó bá sọ pé ẹni tó bìtú èèyàn jù láyé yìí lórí Blue App Tower yìí wọ ní number 1 ìwọ ni ó bìtú Àgbàlá débi pé Àgbàlá rò bóyá èèyàn ní ẹni continue wèrè jẹ́ ń bẹ́ẹ̀ sún sẹ́yìn díẹ̀. Ọlọ́run lórí gbogbo ohun tá a bá ń ṣe. Ó yá jẹ́ ń bẹ́ẹ̀ dá padà. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lórí gbogbo ohun tá a bá ń ṣe. Ìbẹ̀rù Ọlọ́run ó ṣàgbà ohun gbogbo. Ìwà àfitọ́ dúdú sínú tu funfun jáde. Bẹ̀rù Ọlọ́run. Wọ́n gbówó fún ọ pé o gbé fún ọ̀rẹ́ rẹ. O gbé owó olówó náà o ní ó gbalé ẹjọ́ lọ. Bẹ̀rù Ọlọ́run. Ọ̀rẹ́ rẹ lọ ìrìn àjò kó tó tìrìn àjò dé ó ti gbàyàwó mọ́rẹ́ rẹ lọ́wọ́. Bẹ̀rù Ọlọ́run. Ìwọ kíátíkà tí láńlọ́ọ̀dù gbélé lọ́wọ́ ó torí owó ó fún láńlọ́ọ̀dù ní májèlé jẹ. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ìbẹ̀rù Ọlọ́run ó ṣàgbà ohun gbogbo. Gbogbo ohun tó o ṣe ló fi ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lórí gbogbo ohun tá a bá ń ṣe. Ìbẹ̀rù Ọlọ́run ó ṣàgbà ohun gbogbo. Ìwà àfitọ́ dúdú sínú tu funfun jáde. Bẹ̀rù Ọlọ́run. Wọ́n gbówó fún ọ pé o gbé fún ọ̀rẹ́ rẹ. O gbé owó olówó náà o ní ó gbalé ẹjọ́ lọ. Bẹ̀rù Ọlọ́run. Ọ̀rẹ́ rẹ lọ ìrìn àjò. You dey crazy gan o. Ọlọ́run bá ń gbọ́. You dey crazy gan gidi. O ní wọ́n bí owó ṣe gbẹ́nu sọ̀hún orí ẹ bàjẹ́ gbẹ́nu sọ̀hún mi tí bá tí ní kò sọ̀rọ̀ kó má sọ̀rọ̀. O ní wọ́n gbìwọ́ ọ̀rẹ́ wọ́n gbówó fún ẹ pé kó o gbé fún ọ̀rẹ́ rẹ èmi máa wá bá ẹ ṣe àwọn nǹkan tó o bá sọ fún wa ó kúkú kọ́ wa ó dẹ̀ ní ká máa nǹkan tó bá ti wà lórí social media we can talk about it. Èèyàn lè gbé fídíò mi náà kó analyse ẹ̀. So ni ò ní mínì. O ní wọ́n gbé owó fún èèyàn wọ́n gbó jẹ́ ń padà sẹ́yìn kí n lè gbé dáadáa. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run lórí gbogbo ohun tá a bá ń ṣe. Owó ò ní bẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run kan. Ìbẹ̀rù Ọlọ́run ó ṣàgbà ohun gbogbo. Wọ́n èdè sórí ẹ bàjẹ́ ní ẹkún yọ yín. Ìjọ wọn níbi ìrànjú. Wọ́n followers o. God. Ó ga o. Ìwà àfitọ́ dúdú sínú tu funfun jáde. Bẹ̀rù Ọlọ́run. Wọ́n gbówó fún ọ pé o gbé fún ọ̀rẹ́ rẹ. O gbé owó olówó náà o ní ó gbalé ẹjọ́ lọ. Dúró náà. Ní wọ́n gbé owó fún yàn pé kó gbé fún ọ̀rẹ́ ẹ̀ àti láwí. Kàn gbé owó fún ẹ pé kó o gbé fún ọ̀rẹ́ rẹ. Ó gbówó olówó gbé ná orí ẹ burú dànù. Nínú gbogbo owó t'Àgbàlá gbà pátápátá èló lówó mọ̀lẹ́bí ẹnu ẹ̀. Èló ni owó mọ̀lẹ́bí ẹ nínú ẹ̀. Èló lówó tiẹ̀ gangan. Ọ̀gá o àwọn èèyàn á tún á dẹ̀ máa jà nǹkan tó yẹ pé wọ́n rí oore ọ̀fẹ́ ẹ̀ ni wọ́n ra àǹfààní ẹ̀ aláwòrán ó wù ẹ́ ó ṣe ẹ́ láàánú ni Ọlọ́run wù ẹ́ ṣùṣù ó mú ẹ kúrò ṣé ìwọ nìkan ló wà ń bẹ̀ ni ṣùgbọ́n nígbà táàánú máa dìde ìwọ nìkan náà rí ilẹ̀kùn àánú ṣí fún ẹ ó kọ́lé Àgbàlá fún ẹ nílẹ̀ ó kọ́lé sí owó ẹ̀ kọ́ ò
àti láwí owó ẹ̀kọ́ o wọ́n kọ́ ṣọ́ọ̀bù wọ́n rajà sí wọ́n ṣe introduction ẹ bẹ̀rẹ̀ ìgbéyàwó àbí wọ́n tún ṣe ìyàwó fún ẹ gbogbo nǹkan tẹ̀dá ń ṣe nílé ayé pátápátá ìlú òyìnbó ìyẹn tún wà lọ́nà ó fọwọ́ ara ẹ̀ dàrú jọ nítorí ọlọ́run gbogbo oore téèyàn ń ṣe náà lọ́lọ́run ṣe fún ẹ nírọ̀rùn láì ní £1 ń bẹ̀ pé oore téèyàn ń ṣe nílé ayé yìí ó ti nílé ẹ ó lè má tí ì jẹ́ rẹ́gẹ́gẹ́ ṣùgbọ́n 2 bedroom flat tó dá nìyẹn bàbá àfáà yẹn ní over 30 years lòun ti ń bẹ ọlọ́run kó fún òun ní nǹkan tó kàn lára nìyẹn aláwòrán tí ì dáhùn kò mọ ṣe ni kò má àdúrà gbà kò má yàáfà kò mọ kéwú ìwọ ló mọ̀ wọ́n bí ẹjọ́ kìíní àná Muyideen èló ni owó títí ẹ nínú owó ìgbéyàwó ẹ àgbàláyé ẹ jẹ́ ká bí ọkọ ìyàwó báwo lẹ ṣe ń prepare fún ìgbéyàwó yín ṣe ń prepare ló lẹ́yìn ẹ̀yìn gan ṣe ti prepare gẹ́gẹ́ bí ọkọ ìyàwó wíri ara ẹ dákú lọ ní bí ẹni tó wọ kómà lójú ẹsẹ̀ ó dẹ̀ sáré dárìndì ìwọ tẹnu ẹ lé bebebebebebebe ìwọ tí ẹnìkan pè sórí live tágbàlá gbé yín àtìgbẹ kẹ tó ṣèyàwó kẹ tó ṣèyàwó ọ bóyá gbà tẹ ṣèyàwó bọ́mì ẹ jókòó lẹ́yìn ẹni yẹn wá ń béèrè wọn bẹ sọ ní à pé kí IBK kó rẹ́rìn ó ní ẹ má dá lọ́wọ́ bóyá òun ní rival ni kò mọ̀ pé òun nìkan ni àwọn èèyàn ti rí fídíò yẹn kò mọ̀ pé òun nìkan ni lọ́wọ́ mi kò mọ̀ pé òun nìkan ni má bẹ̀rù ò ní rival kò sẹ́ni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi mọ́mì ẹ wà lẹ́yìn mọ́mì ẹ nà ọ̀rùn báyà wọ́n ń wò nínú fídíò yẹn. oore tẹ́lòmíì nǹkan lẹ̀kùn fún tó ti fẹ́ gbàwé àtàdúrà kù gbogbo ẹ wọlé wá bá ẹ nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ ó wá ké síta àgbàlá okòwò ẹ ná àgbàlá gbá ẹ àgbàlá ṣe ṣókùtà ló fi kọ́lé ni ṣọ́kọ̀ mú búlọ́ọ̀kù àbí wọ́n mú yẹ̀pẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ilẹ̀ ọ̀nà wọ́n kó àwọn yẹ̀pẹ̀ lójú ọ̀nà wọ́n dẹ̀ lẹ̀ mọ́ra wọn ó dẹ̀ délé. Continue. Bẹ̀rù Ọlọ́run ọ̀rẹ́ rẹ lọ ìrìn àjò kó tó ti rìn àjò dé ó ti gba ìyàwó mọ́rẹ́ rẹ lọ́wọ́ bẹ̀rù Ọlọ́run ìwọ kíátíkà tí láńlọ́ọ̀dù gbélélé lọ́wọ́ ó torí owó ó fún láńlọ́ọ̀dù ní májèlé jẹ ẹ bẹ̀rù Ọlọ́run o ìbẹ̀rù Ọlọ́run ó ṣàgbà ohun gbogbo. Muyideen ẹ jẹ́ ká bẹ̀rù. ṣó láwọn ìtókùn mọ̀ pé sí ìrìn yìí ló inside lọ́hùn ni okay before marriage ni ó sì máa já yín jẹ dáadáa àwọn nǹkan tó máa rí lọ́hùn yẹn gbogbo ẹ̀ ló máa wá tò fún wa pátá Ọlọ́run bá ń gbọ́ ó máa tó gbogbo ẹ̀ fún wa tán ó ti sọ fún wa lánàá pé wọ́n ń sọ bọ̀bọ̀ ẹlẹ́à ló mú sọ wọ́n mú àtìláàwí sọ́dọ̀ ẹlẹ́à há nǹkan mọ́ nǹkan àbí ìwọ ló sọ o èmi kọ́ ni mo sọ o Muyideen ìwọ ló sọ fún wa o sórí gbogbo ìtókùn lọ́hùn pátápátá Ọlọ́run bá ń gbọ́ ó máa bá wa dánlóòdù ẹ̀tàn pátá ọ̀yá wàá bá wa sọ́tọ̀ pátá dáàdi ẹ̀ bọ́ síbí wọ́n padà bọ̀ lọ́dọ̀ ẹ̀ Muyideen. àlejò ńlá tá a gbà ní alukọ lónìí nù. olóbùkún àlejò. Muyideen nìyí.
wọ́n ní wèrè tó àlejò advice ńlá tá a wọn. gbà ní alcohol lónìí nù. Muyideen èèmọ̀ ìkànnú èèmọ̀ wà lọmọkùnrin. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ìsìlámù sì ní ká dá èèmọ̀ mọ̀. àti àwa náà mọ̀ pé wèrè ni. jọ nítorí Ọlọ́run ṣóògùn láì. ń bọ̀ ẹ jẹ́ ń padà mo máa bá ẹ play ní mi ìráyè wá tó ẹ̀mí ṣe sọ̀rọ̀ sínú ẹ̀ mo ṣe ṣe ní èèmọ̀ tán pé ẹ̀ náà ni mo bẹ̀ ṣe Muyideen ṣe sùúrù. ń bọ̀ wọ́n ní èèmọ̀ ní ẹ́ èèmọ̀ tó wá balẹ̀ ayé jẹ́ yubi èèmọ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ èèmọ̀ ooo ìmọ̀ ni Muyideen nínú ayé àwọn àáfàá ẹ̀ náà mọ̀ o ṣùgbọ́n wọ́n fẹ́ dìtẹ̀ ni wọ́n fẹ́ dìtẹ̀ àgbàlá Ọlọ́run ò lè fún yín ṣe ó yá. ok bí yẹn ṣe wà sí. ìdí nìyí àlejò ńlá tá a gbà ní alcohol lónìí nù. wo ṣé àgbàlá nínú ayé ẹ láìsí àgbàlá ta ló mọ̀ ìyá lákú ìyá ẹ̀rí ta ló mọ̀ pọ̀rí máa pọ̀pọ̀ bàbá ńlá kú bàbá ẹ̀rí olóbùkú ni ẹ. Muyideen láìsí àgbàlá who know you kèsì ẹni tó mú ẹ o gbọ́ nǹkan tá a fà ẹ fi pè ẹ wọ́n ní àlejò ńlá tá a gbà ní Muyideen wọ́n pọ́n ẹ lé wọ́n fi gara zizizizizi wọ́n bẹ́ẹ̀ fi gara sí wọ́n pọ́n ẹ lé wọ́n fi ṣódà sí wọ́n fi ṣódà páàdì sí wọ́n fi stáàṣì sí pé àlejò ńlá nìyí wo bọ́ ṣe àdírẹ́sì ẹ láìsí àgbàlá ta ló mú ẹ lálejò ńlá wéré wọ́n ń pè ẹ́ bàbá Ajígini Ìbàdàn mà náà ń gbé sọ fún mi pé ṣé bàbá Ajígini ò ti ní rí ẹ níbẹ̀ ṣùgbọ́n wọn lè gbé ẹ torí wọ́n rí ẹ nírìí wèrè wọn ò mọ nǹkan tó lè ṣe wọn ò lè sún ẹ wọn ò lè jẹ́ kó súnmọ́ mọ́tò wọn. Ọlọ́run kábíyèsí rẹ̀ Ọlọ́run ẹ̀yin èṣù tọ́lọ́run dà sáyé ni àtàrà èṣù ló ti jáde ojú ẹ tó dàbí ojú ẹni tó ṣe ìfagbó tán yìí orí bọ́n ṣe kún ẹ lé wọ́n bu ìkún faṣọ yìí sí ẹ lára wọ́n ní àlejò ńlá tá a gbà lénìí nì jọ orúkọ pé àlejò ńlá yẹn tán fi kún ẹ lé tó olórúkọ ẹ púpọ̀ yẹn tó ń lọ káàkiri lórí social media tí gbogbo ẹ ò tí ì dákẹ́ láti jọ́ yìí tí gbogbo tó kàn ń ṣe gbàsùgbàsù láti 2 months ń sìn ọlá àgbàlá orúkọ àgbàlá ọlá àgbàlá nọ́ọ̀ṣì sì fi ń kún ẹ lé ẹni tó yọ ẹ jáde nínú rà nìyẹn ẹni tó yọ ẹ jáde nínú òṣì ẹni tó yọ ẹ jáde nínú ìdààmú ẹni tó yọ ẹ jáde nínú ogun ayé ẹni tó yọ ẹ jáde nígbà tó ò rí jẹ ẹni tó yọ ẹ jáde nígbà tó ò ń kó páálí lásán kiri àti báàgì bíi báàgì olórí burúkú bíi báàgì tó ṣẹ̀ṣẹ̀ yọ lọ́yọ nínú kànáà báàgì tó pọ̀n sẹ́yìn tó ló kọjá síbẹ̀ nígbà tán ní kó da gbogbo ẹ̀ sílẹ̀ páálí lásán ló wà ń bẹ̀ wọ́n á dẹ̀ ló ń ṣiṣẹ́ wọ́n ní orí ibi iṣẹ́ oúnjẹ òjú ẹ̀ náà ti lọ owó ẹ̀ jọ nígbà tán ní kó da gbogbo ẹ̀ sílẹ̀ pé kó fún wọn ní chájà ṣó o rí chájà mú ó rí nǹkan kan mú síta páálí lásán ló dà sílẹ̀ sọ fún mi ṣó oúnjẹ òjú ẹ̀ nìyẹn páálí. ẹ mọ̀ òtítọ́ ẹ dẹ̀ máa fọwọ́ bò jẹ́ ẹ máa fọwọ́ tẹ̀ ẹ máa fọwọ́ bọ̀ tó bá jẹ́ pé rúkọ báyìí ṣídìí mọ́ yín lọ́wọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa mú bẹ́ẹ̀ ṣe máa pamọ́lẹ̀ paramọ́lẹ̀ lẹ máa fi ṣe. wọ́n lálejò ńlá ni ẹ́ kùrùkùrù gbogbo ohun tó ń ṣe ìṣẹ̀lẹ̀ yìí tó fi jálejò ńlá yìí àgbàlá náà ṣì ló wà ń díẹ̀. ọlọ́run bá ń gbọ́ kí ló mú ẹ ta sánsán orúkọ àgbàlá ègé kìdí kẹ́ńgẹ̀
orúkọ àgbàlá kí ló mú ẹ ta sánsán nígboro ayé orúkọ àgbàlá orúkọ àgbàlá orúkọ àgbàlá sì ló fi mú ẹ ta sánsán Olóbùṣọ́ orúkọ tó ju orúkọ lọ ó rí wípé nígbà tó forúkọ yẹn tó lẹ̀ mórúkọ ẹ àwọn àáfàá gan Ajígini aláwòrán ní jẹ́ kí ẹ kán dúkú àwọn àáfàá Ajígini gbogbo wọn gan wọ́n sọ wípé kó o máa jẹ́ orúkọ yẹn lọ pé kò sí nǹkan tó burú nù ẹ̀ wọ́n rí i pé orúkọ tó dáa ni orúkọ tó múre wá tó mówó wá tó mọ́lá wá tó mú gbogbo nǹkan wá orúkọ yẹn orúkọ tó mú yẹsì láàyè wá kíní kò paṣọ èsì dayọ̀ bẹ́ẹ̀ ṣe ló mú kó owó ìdí o àìmọ̀wé mi àti ẹ ó fìyà jẹ wá Olóbùṣọ́ yẹn you no know book I no know book you no go school me sef I no go ó jọ ń fìyà jẹ wá ni Olóbùṣọ́ ṣùgbọ́n èmi ò lè jẹ́ kán bá mi ṣírò orúkọ yẹn kí n gbà you school you no go me too I no go school English I cannot speak I cannot spark I cannot spoke I cannot spread share no